من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. يا من عليه مدى الأيام معتمدي إليك وجهت وجهي إلى أهدي. يا مالك الملك يا معطي الجزيل لمن من ولا ما سواك وما لي غير ذلك يا مولاي بعفو àánú Ọlọ́run tó lò pẹ̀lú Mọ̀lánà Yah Satar yìí ọmọ bàbá alágége má jẹ́ ó bàjẹ́ láíláí má sì jẹ́ ó dàrú. bàbá mi Ọlọ́run ẹ̀ ń kúnṣẹ́ ìsìlámù lọ́wọ́ ní gbogbo ìgbà ọkọ̀ lọ́rọ̀ yín láíláí. Mọ̀lánà Yah Satar ọba tó fi ń ṣe ògo fún ìsìlámù tó fi ń ṣe ògo fún bàbá àgbà alágége. má padà sọ yín dọ̀tá wọn fún wa. Ọlọ́run ti ní kí ẹ wà lókè má jẹ́ jábọ́ láíláí. gbogbo ẹni bá ro dáadáa ròyìn àtẹ̀yìn àti bàbá àgbà mi Ọlọ́run bá ro dáadáa rò wọ́n tẹ̀rántẹ̀rá. يا همة الشيخ الحاج إبراهيم يا صلي الله عنه اقدري لنا بأسى المقدر. آمين. اللهم يا ألف صلي وسلم على الباه ونكتته وشكلته صلاة تؤلفنا بها. آمين. وتوحدنا بها. آمين. وتصيرنا واحدا يطلب واحدا. آمين. وعرض عنا بها رضا على سكت بعدها. آمين. ببركة خير من يمشي على قدم. آمين. نبينا مصطفى مجتبى مرتضى محمد بن عبد الله عليه وسلم. akíkalẹ̀ àwọn bàbá wa àgbà ẹ jẹ́ kékeré ìdákẹ́jọ́ àwọn bàbá wa nínú Ọlọ́run látọ̀dọ̀ bàbá mi àgbà lọ́tà bàbá wa àgbà lọ́tà bàbá wa nílọrin bàbá wa jára bàbá wa ṣàlékún dáadáa fún bàbá. Amina. wa bàbá tó ẹgbẹ́ àwọn nìkan náà ni a bá fẹ́ dákọ̀ ìṣẹ́jú márùn-ún tí wọ́n fún wa yóò lọ. humul a'immatu. Olúwa tó fi ń ṣe àánú fún wa tó sì fà á náà ṣàánú yín kó má fẹ́ nìkan pẹ́ nìkan lẹ́kọ̀ọ́ la zalat ulumuhum tubdi lil ashkiha روحا وريحانا. humul a'immatu. mo fi wọ́n kíkálẹ̀ gbogbo àwọn ńláńlá tó wà nínú agbo yìí Olúwa má ṣe àṣẹ dáadáa pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. mo wá kí Sheikh wa àgbà Fadilatu Sheikh Muhammad al-Jami Ajadi Sunusi Àmì Ọlọ́run. Sheikh Ayatun min ayatillah. bẹ́ẹ̀ni tani. وفي كل شيء له آية تدل على أنه الواحد تدل على أنه الواحد. وفي كل شيء له آية تدل على أنه الواحد تدل على أنه الواحد. ṣé wàá mi Ọlọ́run ẹ kìlọ̀ fáwọn onírinṣẹ́ yìí ṣé wàá mi Ọlọ́run bàbá mi àgbà Àjàdí ntí wọn kì í bá wọn ní fújì dánwò kí wọn bá dán o ntí wọn bẹ̀rù lọ́wọ́ ní fújì àwa la fún wọn ẹ má kàn tí ò dá lọ́dọ̀ wa kẹ́nìkan má tún ti nǹkan kan bọ́nu iṣẹ́ ń bẹ̀ yẹn mọ́ mo kí Sheikh wa mi Ọlọ́run. Hafizahullah. تدل على أنه الواحد تدل على أنه الواحد.
mo fi èrè àsàlátù ní bára wa jà wọ́n máa wọlé dára yẹn láàmú. bàbá wa Fadilatu Sheikh Muhammad al-Jami. Hafizahullah. Ajadi. Sunusi àmì Ọlọ́run. Hafizahullah. Allah. àwọn èèyàn ni wọ́n ń bá àmì Ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ yìí. mo dẹ̀ fẹ́ kámi Ọlọ́run gbọ́ mẹ́sẹ̀jì mi ní ìṣẹ́jú mẹ́ta. ẹ dákun. ẹ jọ ẹ̀yin tẹ́ ń bá mi Ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ ẹ fi ilẹ̀ ọ̀run lẹ̀ náà torí tọ́lọ́run. a bá wá síbi báyìí tá a bá ń pe àmì Ọlọ́run ní bàbá. tọ́ tá a bá wá sáàyè yìí. tá a bá ń kí àmì Ọlọ́run ní kí àwọn àgbàlagbà. ẹni tí Ọlọ́run ò tí ì dàlágbà tọ́jọ́ orí rẹ̀ sún síwájú yóò hàn bí wá léèrè pé kí ló bí àwọn adjective tá à ń fi ń qualify àmì Ọlọ́run. tá a fi ń pè wọ́n bàbá. ó ti ẹ̀ tọ́ sí gbogbo èèyàn èwo tún ni ìwọ náà Yah Satar. ọmọ bàbá lágége. torí wọ́n ti mọ̀ pé ká fún yàn lẹ́tọ̀ọ́ dandan ni fọmọ mọ́ríkàs. Masha Allah. ṣùgbọ́n ká fẹ́ ni tá a rí nǹkan lọ́dọ̀ ẹ̀ lẹ́tọ̀ọ́ ìyẹn ni wọ́n fi máa pè wá láà ní gbéraga. wọ́n lè aláṣà nítorí pé àní fẹ́ ni tá a rí nǹkan tó yẹ ká kí lọ́dọ̀ ẹ̀. Never. An-nasu aqyasu min an yamidahu rajulan. Atayaro indahu athara ihsani. báwọn mi àgbà alájàra báwọn mi àgbà nílọrin táwọn Yorùbá tiẹ̀ fẹ́ mọ̀ pé nínú àwọn wòlíì tí ó wà nínú gbàlà wa náà àwa tá n kí àmì Ọlọ́run kó tó di pé lè jáde lánàá ó yẹ kí wọ́n ti máa pa ti rélé látàná la fi ń kí lánàá. ọ̀rọ̀ nu wọ́n bí wá léèrè láàárọ̀ pé Yah Satar. ṣẹ́ẹ́rì téèyàn ò bá mọ̀ ní kó lọ mọ̀. tọ́ lọ́mọ ni o. nínú tí wọ́n máa fi kí àfa àpòkò iṣẹ́ lọ́lọ́run fún àwa àmì Ọlọ́run ṣe. mẹ́gàn kó ń bẹ́ẹ̀ kó lórí ẹ̀. a tún wí wọn mọ́. tí wọ́n bá fẹ́ kíyàn lánàá pò ṣerú eléyìí kì í ṣàfà. akramakumullahu al-karim. tí wọ́n bá dẹ̀ máa kí àfa ǹdẹ́ fi mọ̀ pé iṣẹ́ yẹn ní túmọ̀ lọ́dọ̀ àwọn àfa lánàá àfa tó bá ní mọ́sálásí lánàá ayé ó máa kí lákètún kíni. lánàá wọ́n sì níye lọ́fi jásí kí wọ́n máa fi mọ́sálásí yẹn tì sọ́dọ̀ wọn kì í ṣe lọ́dọ̀ wa níbi ìbàyí nìkan ó wà lọ́dọ̀ wọn lárúbáwá báwọn náà. mọ̀síjídù àbí kùbẹ́ẹ̀s mọ̀síjídù kínní àwọn tí wọ́n ní ni wọ́n ń pè máa hùn. An-nasu. pé kì í ṣe gbogbo àwọn èèyàn tọ́lọ́run rán ló fi rú eléyìí kún iṣẹ́ wọn lọ́wọ́. àmọ́ ń tọ́lọ̀ fún ṣẹ́wọ́ wa Muhammadu Jami Sunusi wọ́n á mú wa lọ òkè wọ́n lọ fi hàn wá ká lè bá mọ̀ pé àwọn kì í ṣe ọmọdé o. tó lómi ìponu òkè tí wọ́n mú lọ yẹn kò mọ̀ kàn ya fọ́tò ní kíru wa tó máa ya sẹ́fì pété báyẹ̀ wá dé. àmì Ọlọ́run tó ṣe déédéé àkọ́bí ẹ àbí lásìbọ̀nù ẹ ohun ẹ lọ mọ́sáàsì tó kọ́ wọ́n lọ ya fọ́tò wèrè bẹ́ẹ̀. bó ti dàgbà tó báwọn náà. o ya fọ́tò tó kùnú ayé rẹ tó tì ní. Hatta yaro indahu athara ihsani. Hatta yaro indahu athara ihsani. àmì Ọlọ́run mú wa lọ yàrá kan ó ní yàrá bàbá àjàgbé lámúnigun lélẹ̀. La ilaha illallah. wọ́n mú wa lọ yàrá kan wọ́n ní yàrá Sheikh Ademoye lélẹ̀. wọ́n mú wa lọ kan wọ́n ní ti Sheikh Kamaludin lélẹ̀. wọ́n mú wa wọ̀ kan wọ́n ní ti bàbá lànà sẹ̀ lélẹ̀. Lata sabanna lemajida tamaran anta o ye pété àmì Ọlọ́run bá padà jókòó tó bá ń gbọ́n tí mo sọ ní ó tẹ́ mi lọ́rùn. La tasabanna ẹ gbọ́ kò bá jẹ́ torutoru. al-majida tamaran anta ta'kulu. Lata sabanna al-majida tamaran anta ta'kulu. Al-majida tamaran anta ta'kulu. Sọ́dada. Lan tabluga al-majida Lan hatta. tabluga al-majida hatta talhaqa as-sibra. Ẹni tí o bá ti rìnrìn rí kí wọ́n dá padà lójú ọ̀nà pé kò tí ì kàn ẹ́ kò ní kí ẹni tí wọ́n pè wọlé kúṣẹ́. La tasabanna al-majida tamaran anta ta'kulu. ẹni wọn bá fún ní rẹ́kàdì rí. n tí gbogbo olùkọ́ ti ní àmì Ọlọ́run dákọ́ ẹ̀. Iyyakumullah ayatun min ayatillah. Talhaqa as-sibra. ìjọ yín náà ni wọ́n ti dálẹ̀ tẹ́yìn celebrate 100 ọdún anniversary 100 years ṣe kọ́ru eléyìí. La tabluga as-sibra hatta talhaqa as-sibra. tó máa ní kí ló kọ́. téèyàn bá tiẹ̀ wá kọ́ru eléyìí ṣé tọ́lọ̀ ń fi mọ àmì Ọlọ́run yìí. ẹ dákun ẹni tó kọ́ mọ́sálásí tó wá dá àgbàlagbà jọ sínú ẹ̀ báyìí. sọ fún wa nù ayé yìí. bàbá lánàṣẹ. wọ́n ní yàrá ń bẹ̀.
Alo kọ́ mọ́sálásí. Ṣé Ibrahim náà ní yàrá bẹ́ẹ̀? Àlè àlórí. Ìlórí. Mọ̀lánà Sheikh Ademoye. Wọ́n ní bẹ́ẹ̀. Alájí àgbà. Àwọn tá ń da omi rú. Àwọn tá ń da omi rú. Àwọn tá ń da omi rú. Mọ̀rkàsí. Àdàbí. Tí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Táàjọ́ sẹ́tù. Tí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Àmì Ọlọ́run kú àpapọ̀. Àmì Ọlọ́run sì kó àpapọ̀. Tahasabanna al-majda. Wàhálà yín pọ̀. Tamaranna anta ta'qulu. Àmì Ọlọ́run sọ fún gbogbo kálukú pé ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ mọ́. Ẹ má bọ́ mọ́sálásí mi àmì Ọlọ́run. Ẹ má bọ̀. Lan tabluga al-majda hatta talhaqa as-sibra. Àmì Ọlọ́run jẹ́ mọ̀ wípé ìkànnì ni Lan tabluga wọ́n. al-majda hatta Talhaqa as-sibra. Àṣeyọrí táwọn àfáàmọ̀ láṣeyọrí lọ́lọ́run fún Sheikh Muhammad al-Jamiu ṣe. Ọ̀rọ̀ jágajàga ni kó máa sọ fún wa pé ọmọ ìjọ wo ni sí àmì Ọlọ́run. Ọdún tó bẹ̀rẹ̀ ṣẹ́ kì í ṣe ọdún mẹ́wàá mọ́. Kì í ṣe 15 years mọ́. Odidi àná Ọlọ́run mi ò jẹ́ṣẹ́ kọjá iye ọdún yẹn. Lan tabluga al-majda. Ìjọ tí a lè alórí lo ọdún mẹ́wàá lẹ́nu iṣẹ́ bámi àgbà jára. Wọ́n ní tílíkàlẹ̀ àṣírọ̀ laysat bi fatrati qalilati fil umuri al-insan. Ọlọ́dún mẹ́wàá káfí la gbogbo ń ta là kọjá òun ẹni tó bá jẹ́ rìjà ìwà kù ṣe pé a kú wájú. Ẹ wo àbá mi Ọlọ́run iṣẹ́ tẹ́lómi ṣe lọ́gọ́rùn-ún ọdún tí ò láṣeyọrí làwọn ṣe lọ́dún tó kúṣẹ́ yìí. Àbí nǹkan lélẹ̀. Ẹ gbàgbé ẹ̀ tí a máa ní kí ọmọ kìnnì kan wá jẹ kìnnì kan bàbá ẹ̀ wọ́n lọ́ máa sùpá ní òkọ̀ọ̀kọ̀ yó gbogbo kálukú tó ní nǹkan nulẹ̀ bàbá ẹ̀ tó fi ń ṣàṣeyọrí sórí irú àṣeyọrí ilé ìṣe. Gbogbo kálukú tó mọ àṣírí tó yanjú má sọ fún wa pé o máa ṣe tó yanjú o tá a bá ti ní táàkì lára rẹ o. Kí ló fi dà? Má sọ fún wa pé bàbá yín ní kinní kan o. Tá bàbá yín bá ń sọ kinní kan di kinní kan yẹn ní ẹ̀sán tó bá súnmọ́ di nǹkan kárí o. Waliyu zat wa waliyu zaman wala arifu billahi Sheikh Muhammad al-Jamiu Sunusi. Lẹ́nu Mọ̀lánà Yah Satar. Ẹ kúrò mẹ́ o èmi ò ní bá wọn kí ó pònú o. No àgbáyé. Kí ó pònú o. Ọmọ bàbá Lágége. Tá a bá sọ fún yàn pé o kú iṣẹ́ tẹ́ bá fẹ́ gbọ́ ni kẹ́ gbọ́ tẹ́ bá dẹ̀ ní gbọ́ kẹ́ má gbọ́ ìtọ́lọ́ ń fámi Ọlọ́run ṣe kò tí ì fẹ́ mi ṣe. Yah Satar. Àlẹ́ yìí tìrọ̀ fún náà min al-wilaya. Ìgbà tọ́lọ̀ ń fámi Ọlọ́run ṣe yìí kò tí ì fẹ́ mi ṣe o. Mo wà ní Colorado ọjọ́ kan mo tún fi àmì Ọlọ́run gba owó níbẹ̀ wáàsí tí mo ṣe fámi Ọlọ́run níbi tó ti ṣe kó mọ́ ibẹ̀ làwọn yẹn tí wọ́n fún mi lówó wọ́n làwọn wò mí nínú lọ́dọ̀ àmì Ọlọ́run níbi tí n ti ń ṣe wáàsí támi Ọlọ́run pè lórí fóònù ránṣẹ́ tó ń fowó ránṣẹ́ sí mi ẹ gbàgbé ẹ nínú ẹni tọ́lọ̀ ń dámọ̀ níwọ̀nba làwa náà wà ṣùgbọ́n wọ́n tún wo àmì Ọlọ́run tábà ní kájọ tó múra lọ pé bákan ní báyìí. Ọba orin. Laqad kana fi Yusufa wa ikhwatihi. Kábíyèsí gbogbo olórin. Èèyàn wa ló bọ̀ yẹn. Èèyàn wa níbọ̀ yìí ọba orin kábíyèsí àwọn olórin. Kana fi Yusufa wa ikhwatihi. Ọba orin. Gbogbo ń tó lè fà kú òjijì Bàbá yẹn àgbà mi Àmì lọ́mọdé. Ọlọ́run gbogbo ohun tó tó lè fà kó òjijì ìyẹn lọ́mọdé. Àyíṣà ìdè Òṣùpá. Bàbá àgbà Òṣùpá. Mo ń kọrin fún Ṣéèkù lọ́wọ́. Ọba orin. Mo ń bá Ṣéèkù sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́dẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ gbàgbé mo ẹni tọ́lọ̀ rán sí ayé lọ́wọ́ báyìí ní ìsìnwé lẹ́lòmíì. Bẹ́ẹ̀ni. Ó lọ́ba oníṣàárẹ̀ ṣé lè ń ṣàárẹ̀ báyìí. Ṣé lè ń ṣàrẹ́ báyìí? Ó yà mí lẹ́nu. Ṣàníwèrè lẹ́lòmíì. Ṣé aláàárẹ̀ ń wọrú aṣọ báyìí. Ṣé aláàárẹ̀ ń wọrú aṣọ báyìí? Ṣé aláàárẹ̀ ń wọrú àgbo báyìí? Wèrè lẹ́lòmíì sẹ́. Ẹni tó kú tìtẹ́ ló ti tẹ́ nìkan ṣe. Ẹni tó kú tì tẹ́nìkan ṣe. Eré asálàtù àfàgbà. Òṣùpá àmì Ọlọ́run torí ẹ̀yin lẹ mọ orin kan jù ní sàmọ́ni dánú lọ́wọ́ yìí. Wọ́n sì ti ní káwọn báńdì bọ́ sórí stéèjì. Àwa náà láti mọ wá sí ṣe jù. Bó ti rí nu méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwa tún ṣe wá sí àǹforin ṣe wá sí. Mashallah. A tún wá lè kọ́ mí tí ò sí inú rẹ́kọ̀dù yín. Mashallah. Gbogbo ń tó lè fà kú òjijì yẹn lọ́mọdé ẹ bá ń wé fún. Àmín Gbogbo ohun tó lè fà kó òjijì ìyẹn lọ́mọdé. Àti ń tó lè fẹ́ kún àsunrin àmì Ọlọ́run ìyẹn láwùjọ. Àmínà. Àti ń tó lè fẹ́ kún àsunrin ìyẹn láwùjọ. Àti kú àtẹkùn Àbẹ̀ ọlọ́ni. àsunrin àǹbẹ̀ Olúwa. Olúwa àti kú Àtẹ̀kùn alásunrin à ń bẹ̀ Olúwa.
wọ̀lá òbí ẹ̀ méjèèjì màmá jẹ́ òkà. àmì ọlọ́run wọ̀lá òbí ẹ̀ méjèèjì màmá jẹ́ òkàn ẹ̀. Allahumma salli ala nuril anwar. ọlọ́run bá ṣe kẹ́kẹ́ fún wa sirril asrar. bàbá mi ọlọ́run. wa taryakil aghyari. sayyidina Muhammadul Mukhtar. wa alali li atahari. wa sahabi li akayari. adadi ma fi ilmi la kain. subbu qudus rabbul malaikati war ruh. fasayakbikahumullah. wa huwa samiul alim wala quwwata illa bika ya Allah. baba àgbà ajara. baba àgbà ajara. tẹ́ ma bá ṣe fámi ọlọ́run kọ́ lọ́n jẹ́ mi rẹ̀ ogun o. ọlọ́run jẹ́ mi wọ́n gùn. gbogbo ntẹ́ yẹn ń ṣe tó bá ti dàgbà ló ti ṣe ní kékeré. bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe. gbogbo ohun tó yẹ pé àfi kẹ́mi yẹn gún. kó tó ṣe. ló ti ṣe ní kékeré yìí. ẹ bá a sọ fọlọ́run kọ́ lọ́ má jẹ́ òkú ní kékeré. amiina. ọlọ́run wọlé àníyàn bẹ́ẹ̀ gbogbo àná ọlọ́run fún aláṣẹ orí ṣe. amiina. subahana rabbi. òṣùpá ò sì ní kú láyéláyé. ìlàlẹ̀ àmàmì. insha Allah wala hawla wala adiyata minna ilayka ya rasul. Aki Sheikh Abdulatif Ademoye Yah Satar Storni. Adamallahu hayatahu. ọmọ bàbá aláìgé àgbà ẹ ṣé púpọ̀. àárín àwa àti yín kò lè yẹ nìkan ọlọ́run ló yé. Allah. ṣùgbọ́n dáadáa ni ìfẹ́ sì ni. bàbá àgbà yára ẹ rí oríire yín báyìí lára mi gbogbo ẹ̀yin sì yóò. Alhaji wa King Dr. Saheed Òṣùpá ọba wa ń bí nísìn. táìmù tí Sheikh Yah Satar ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́dẹ́. táìmù tí Sheikh Yah Satar ń sọ̀rọ̀ lọ́wọ́ ni Tèmítọ́pẹ́ Adékúnlé small doctor wọlé. Allah. táìmù náà ni King Dr. Saheed Òṣùpá wọlé. Kúnlé ọba ń pè ọ́. gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ wọlé pẹ̀lú wọn àdúpẹ́. ẹ ti fẹ́ rọ́ọ̀fù bí sọ́jà àdìmọ́ wọ̀rí tí ọba bá ti sọ̀kalẹ̀ méjì gbogbo ó clear padà automatic ni. Saheed Òṣùpá mọ́sálásí tá a bẹ̀rẹ̀ ń jọ́ náà níbí àná. ó wá jẹ́ Ayatullahi Mosque and Islamic College. níbi tá a fún yín téèyàn gbà wọlé ẹ̀ débẹ̀. tá a fi ṣọ̀rẹ́ tá a fi dájọ́ àjọṣe. ẹ ṣé púpọ̀. èmi náà ni sọ̀túnṣòsì mọ́ bàbí kan jẹ́. if he easy run am. If he easy do am. ayé yín ò ní bàjẹ́ láéláé. Àmín. ìgbà ò sì ní dàrú láéláé. Àmín. Chief Imam Adékúnlé ló dé yìí. owó erí. ọba orin torí bíi tẹ̀ ń lọ tá a mọ̀ pé ẹ gbọ́dọ̀ mọ́ débi lónìí ni lábẹ́ àgbọ́dọ̀ látàntorí tìfẹ́ ló gbé wọn débi lónìí. mo fún yín ní ìṣẹ́jú mẹ́ta gbogbo tó bá wù yín ẹ̀ dá lára. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. dákun ẹ jẹ́ kó rí stage yìí free díẹ̀ torí Ọlọ́run àti tànẹ́bì tó o bá ti níṣẹ́ tó ń ṣe ń bí dákun bọ́lẹ̀. Dákun ẹ bọ́lẹ̀. We need one soldier here please.